أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ẹ̀yin ará wa ọmọ tó kí yín káàbọ̀ sórí ètò ìdánilẹ́kọ̀ọ́ tòní. Kí Ọlọ́run kó jẹ́ kí àwọn tá à ń gbọ́ lórí ètò yìí kí ó ṣe gbogbo wa ní àǹfààní, àtàwọn tá à ń sọ àti ẹ̀yin èèyàn dáadáa tí ẹ̀ ń gbọ́ wa. A yìn Allah alágbára, a yìn lógo, a sì tọrọ ìkẹ́ òun yìí gẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, fún àwọn ẹbí wọn, fún àwọn ọmọlẹ́yìn wọn àti fún gbogbo àwùjọ àwa mùsùlùmí káàkiri àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí ìṣe wa, a tún ti dé lénìí láti tún wá rán wa létí nínú ohun tá a ti gbọ́, ohun tá a ti mọ̀ àti ohun tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí oṣù Ramadan tó dé. Àmọ́ tí oṣù yìí tí ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a tún ṣe ju ti àtẹ̀yìnwá, ká gbé dé ògóńgó, ká gbé dé ààyè tí Ọlọ́run ọba tí ó fẹ́ tí ó sì dunnú sí dáadáa, ní ìbámu pẹ̀lú bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbàámu bí wọ́n ti ṣe ṣe. Kí ni kókó ọ̀rọ̀ tòní? Òun náà ni pàtàkì ìrun tahajjud. Ìrun tahajjud òun náà ni ìrun èyí tí a máa ń kí àlìfájàrí kí ó tó là. Ìrun àkígbọrẹ ni, ìrun àfinúfídọ̀ kí ni. Òun náà ni a sì tún ń pè ní qiyamul layl, níbàámu pẹ̀lú bí a ṣe bá pàdé nínú àwọn ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àsọtúnsọ òun náà ni Ọlọ́run ọba sọ ọ̀rọ̀ tahajjud nínú al-Qur'an. Bẹ́ẹ̀ sì ni àpẹẹrẹ bá àti kí àti àpẹẹrẹ bó ti ẹ̀ka kí àti àpẹẹrẹ bó ṣe dáa tó tẹ́tẹ́, òun náà ni wọ́n kún inú súnà Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Yàtọ̀ sí pé ó jẹ́ ìrun àkígbọrẹ, ọ̀nà ìjọsìn kan pàtó ni tí Ànábì wa Muhammad sallam tí wọ́n ní ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ kí a kọ́kọ́ wo kí ni al-Qur'an wí nípa ìrun tahajjud yìí. Nínú súra al-Muzammil orí 43 al-Qur'ani ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì dé ẹlẹ́ẹ̀kẹfà, Ọlọ́run bá ní ya ayyuhal muzammil qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi warattil qur'ana tartila inna sanulqi alayka qawlan saqila. Ya ayyuhal muzammilu, ìwọ ni tí ẹrù ńlá àbí ojúṣe tó pọ̀ tí ń bẹ ní ọrùn rẹ. qumil layla illa qalila, dìde lóru kí o fi ìwọ̀nba díẹ̀ sùn. nisfahu, ìdajì rẹ̀, aw inqus minhu qalila, àbí kí o tún dín díẹ̀ kù nínú ìdajì ọ̀hún. aw zid alayhi, àbí kí o tún lékún ìdajì tó o fẹ́ fi sùn tàbí tí o fẹ́ fi kírun. warattil qur'ana tartila, kí o sì ka al-Qur'ani ní àkàtúnkà àkàfiyèsí. inna sanulqi alayka qawlan saqila. Tahajjud yìí ó jẹ́ ọ̀nà kan pàtó tí a fi ṣe àsọ̀kalẹ̀ ọ̀rọ̀ èyí tí ó wúwo fún ọ. Ìrun tahajjud yìí ó jẹ́ ọ̀nà kan pàtó tí a fi bá Ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́nà tí yóò gbà fi ànípọn dáadáa. Ẹ̀yin ará wa nílé, pàtàkì àgbékalẹ̀ tahajjud òun náà ni àyà yìí, gẹ́gẹ́ bí ọ̀nà ìgbà ṣe àdúrà, òun náà ni àyà yìí òun ló mẹ́nu bà. Ó sì jẹ́ ká mọ̀ pé a fi súnmọ́ Ọlọ́run ọba, a sì fi ń mú kí ẹrù ẹni ní ti ojúṣe nípa tara àti nípa tẹ̀mí kí ó fúyẹ́ dáadáa. Ọlọ́run ọba sọ nípa ìrun yìí gẹ́gẹ́ bí ẹwà àwọn olùgbàgbọ́ òdodo wípé tatajafa junubuhum anil madaji'i yad'una rabbahum khawfan wa tama'a. Ṣé rí àwọn olùpayà Ọlọ́run ọba, wọn máa yẹra kúrò ní orí ibùsùn wọn, wọ́n sì máa pe Ọlọ́run ọba pẹ̀lú ìpayà àti ìrètí. Níbàámu pẹ̀lú àyà yìí, ó ń túmọ̀ sí pé ẹwà àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ ni láti máa dìde lóru láti kí ìrun tahajjud, láti fi ṣe àdúrà sí Ọlọ́run ọba alágbára.
Hazrat Aisha radiyallahu ta'ala anha tí wọ́n jẹ́ kínú àwọn aya mímọ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n wo ànábì wa Muhammad sallam, wọ́n wò wọ́n títí ṣe aṣọ tó bá kángun sí eégún. Òun náà ni àwọn bàbá wa ń pè ní jẹ̀pẹ́. Wọ́n ní Hazrat Aisha wọ́n súnmọ́ ànábì wa Muhammad sallam púpọ̀ nínú ìyẹ̀wù wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì lè júwe báwo ni tahajjud ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ni ó ti ṣe rí. Hazrat Aisha wọ́n ní mo fẹ́ júwe fún yín kí ni tahajjud ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ nínú oṣù Ramadan àti ní àwọn oṣù tí kìí ṣe oṣù Ramadan. Wọ́n ní ànábì wa sallam wọ́n máa kí ìrun tahajjud ọ̀pá 11. Wọ́n ní wọ́n kọ́kọ́ kí 4. Wọ́n ní ẹ má wá bi mí léèrè báwo ni 4 ọ̀hún báwo ni ó ṣe rẹwà tó àti báwo ni ó ti ṣe gùn tó. Wọ́n ní ànábì wa Muhammad sallam wọ́n tún wá kí rákà 4 míì. Wọ́n ní ẹ má bi mí léèrè báwo ni 4 eléyìí náà báwo ló ṣe rẹwà tó àti báwo òun náà ni ó ti ṣe gùn tó. Wọ́n ní lẹ́yìn 4 ìpele kejì yìí wọ́n tún wá kí 3 míì. Ó tún wọ́n ní ọlọ́run abẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé iṣẹ́ ẹ máa ń sùn kẹ́ tó kí wítìrì ni. Wọ́n ní ànábì sallam wa ni wọ́n dà wọ́n ní ìwọ Aisha bẹ́ẹ̀ ni ojú mi ń sùn àmọ́ ọkàn mi kì í sùn. Báyìí ni Hazrat Aisha òun náà ni wọ́n ṣe júwe tahajjud ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ ká kíyèsí iye tí wọ́n ní wọ́n máa ń kí 11. Wọ́n á kí ní oríkèé méjì àbí oríkèé 3. Òun náà ni wọ́n máa ń gbà fi kí. Wọ́n kọ́ kí rákà méjì tó máa jẹ́ 4. Wọ́n sinmi díẹ̀. Wọ́n á tún kí méjì ó jẹ́ 4. Wọ́n á tún sinmi díẹ̀ níwọ̀nba. Bí wọ́n ṣe júwe tahajjud ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun náà ni eléyìí. Bákan náà wọ́n júwe tahajjud òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam níbàámu pẹ̀lú bí aṣọ Khalifatul Masih bí àwọn fúnra wọn bí wọ́n ṣe kọ kalẹ̀ fún wa ní inú khutubah juma wọn ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2016. Wọ́n ní níbàámu pẹ̀lú tahajjud Hazrat Imam Mahdi alayhi salatu wasalam àti àsìkò tí wọ́n máa ń jẹ sahari nínú oṣù Ramadan. Wọ́n ní Hazrat Mirza Bashir Ahmad tó jẹ́ kan nínú ọmọ Hazrat Imam Mahdi alayhi salam radiyallahu ta'ala anhu àwọn kọ sílẹ̀ nínú ìtàn. Wọ́n ní Dr. Mir Muhammad Ismail Sahib radiyallahu anhu wọ́n sọ pé àwọn wà ní Qadian ní ọdún 1895. Wọ́n ní àwọn sì lò nídìí oṣù Ramadan ọdún náà gbáko ní ìlú Qadian. Àwọn sì kírun tahajjud lẹ́yìn Hazrat Imam Mahdi alayhi salatu wasalam. Bẹ́ẹ̀ ni àwọn kí wítìrí pẹ̀lú wọn. Wọ́n ní Imam Mahdi alayhi salam wọ́n ti kọ́kọ́ kí wítìrí ní kété kó tó di pé wọ́n lọ sùn. Lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n tún jí dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí tahajjud wọn. Wọ́n sì kí rákà 8 fún ìrun tahajjud. Wọ́n pín sí ọ̀nà méjì gẹ́gẹ́ bí a ṣe júwe ti ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam náà. Àmọ́ wọ́n fi kọ́ wa nínú ẹ̀. Wọ́n ní nínú rákà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kí wọ́n lẹ́yìn suratul Fatiha wọ́n ka ayatul kursi yìí. Lẹ́yìn suratul Fatiha lórí rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n ka súra al-Ikhlas. Wọ́n nígbà tí wọ́n dé rùkú àti sájídà wọ́n ka ya hayyu ya qayyumu bi rahmatika astaghiz. Eléyìí tó túmọ̀ sí pé olùwọba aláàyè olùwọba tó dádúró tí gbogbo ẹ̀dá sì ń fara tì inú àánú rẹ̀ òun náà ni ìrètí mi wà. Wọ́n ní àwọn àdúrà yìí Imam Mahdi alayhi salam wọ́n máa ń kà á ní rùkú wọ́n sì máa ń kà á nínú àwọn sájídà wọn. Ya hayyu ya qayyumu bi rahmatika astaghiz. Wọ́n ní Imam Mahdi alayhi salam wọ́n kà á ní ọ̀nà tó yẹ pé àwọn táwọn wà ní ẹ̀gbẹ́ wọn táwọn ń kírun pẹ̀lú wọn àwọn lè gbọ́ dáadáa láti bá lè rí ẹ̀kọ́ mú jáde nínú ẹ̀ káwọn náà sì bá lè máa ṣe. Wọ́n fi báyìí náà ṣe júwe tahajjud ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ó tún ṣe pàtàkì láti fi kún wípé ìrun tahajjud ó jẹ́ àsìkò ní tí Ọlọ́run ọba máa ń tẹ́wọ́ gba àdúrà dáadáa. Eléyìí sì wà níbàámu tí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí wọ́n wí. Wọ́n ní ṣe rí olúwa wa ọba oníbùkún ọba tó ga ó máa ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ èyí tó súnmọ́ ilé ayé jùlọ pátápátá. Wọ́n ní àsìkò tí Ọlọ́run bá sì máa ń ṣe bẹ́ẹ̀ òun náà ni ìdákẹta òru sí ìgbà tí àárọ̀ tí ó máa dé tí ìdájí tí àlìfájàrí tó máa là tàbá pín òru sí 3 èyí tó jẹ́ ìkókẹta ìgbẹ̀yìn òun náà ni Ọlọ́run bá máa ń wá sí fúnra ẹ̀ máa ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ tó súnmọ́
ilé ayé wọ́n fi eléyìí júwe bí ọlọ́run ọba bí ó ṣe tètè fẹ́ gba ìyàdúà tí à ń ṣe lásìkò tahajjud. Ànábì sálám ní ọlọ́run ọba máa ń sọ wípé ǹjẹ́ a rí ẹni náà tó fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí mi, ǹjẹ́ a rí ẹni náà tí ó fẹ́ pè mí kí n dá lóhùn, ǹjẹ́ a rí ẹni náà tó fẹ́ tọrọ ohunkóhun lọ́wọ́ mi kí n fún un ní tí ó fẹ́ tọrọ, ǹjẹ́ a rí ẹni náà tó fẹ́ tọrọ àforíjì mi ọlọ́run ọba kí n foríjìn. tó ń túmọ̀ sí pé àsìkò tí a ní ká máa kí tahajjud yìí àsìkò gbígbàdúrà ni. Hazrat Imam Mahdi alayhi salam wọ́n ní ṣé ẹ rí ọlọ́run ọba lọ́wọ́ gbọgbọrọ ni, ọba tó lawọ́ púpọ̀ púpọ̀ ni, ìlawọ́ rẹ̀ ó jinú ó kẹnú ju alagbalúgbú omi lọ. Nípa bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀, gbogbo ẹni tí ń fẹ́ nǹkan lọ́dọ̀ rẹ̀, òun náà ni kì í padà kúrò lọ́dọ̀ ọlọ́run ọba ní ọwọ́ òfo. Ọlọ́run ọba kì í dùn ẹnikẹ́ni tí bá ń ṣe àdúrà lásìkò tahajjud, ọlọ́run ọba kì í dùn ní ohunkóhun tí bá ń tọrọ. Nítorí náà ẹ gbọ́dọ̀ kí tahajjud, ẹ gbọ́dọ̀ rawọ́ rasẹ̀ sí ọlọ́run ọba kí ẹ wá ojú rere. Oríṣiríṣi àǹfààní òun náà ńlá ní láti bá a lè jírẹ́bẹ̀ sí ọlọ́run ọba lásìkò tahajjud, yálà ní rùkú, èyí ní ìtẹ̀bà, ní ìgbọ́wọ́lé orúnkún, ní ìnàró àti ní ìjókòó àti ní ìforíbalẹ̀. Gbogbo àwọn àsìkò yìí òun náà lẹ ti láǹfààní láti rawọ́ láti ṣàdúà kíkankíkan sí ọlọ́run ọba. Àwọn ìrun márùn-ún ní ń bẹ fún wa lójúmọ́ láàrin ọjọ́ kan láti kí ìrun fájírì, ìrun zuhr, ìrun asiri, maghrib àti ìṣà àti ju gbogbo rẹ̀ lọ. A tún ní àǹfààní láti kírun àkígbọ́ rẹ̀ tá ń pè ní ishraq, èyí ni tá ń kí ní ìyálẹ̀ta àti ìrun tahajjud. Gbogbo àwọn àǹfààní wọ̀nyí a ní wọn láti bá lè fi wọ́n ṣe ọ̀nà ìjírẹ́bẹ̀ fún ọlọ́run ọba ni. Àkọsílẹ̀ ọ̀rọ̀ Imam Mahdi alayhi salam yìí ó wà nínú Malfuzat orí kejì ojú ìwé 97. Àwọn ìlànà wọ̀nyí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe gbé kalẹ̀ àti súnà ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam àti ọmọ ọ̀dọ̀ àgbáni fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Hazrat Imam Mahdi alayhi salam ọ̀nà tí wọ́n là kalẹ̀ tí wọ́n fi kọ́ wa òun náà ní eléyìí lórí ọ̀rọ̀ tahajjud. Bí ò bá ní bá, tí ò bá nídìí, tí ò bá ní ìtorí, àmà ní sọ̀rọ̀ tahajjud báyìí. Bẹ́ẹ̀ sì ni bàbá gbàgbọ́ yé rẹ̀ a mọ̀ pé dídùn òun náà ni ọsàn tahajjud máa ń so. Tí a bá ṣe bẹ́ẹ̀ àwa náà á gbádùn rẹ̀ dáadáa. Kí ọlọ́run kó ṣe ní ọ̀nà èyí tí a gbà fi rí ojú rí ọlọ́run ọba, àti ìrun wákàtí 5 tó jọ̀ranyàn àti ìrun tahajjud èyí tó jẹ́ àfinúfíndọ̀ kí àmọ́ tí ọlọ́run ọba tó gbóṣùbà fún dáadáa nínú ọ̀rọ̀ rẹ̀ tí súnà ànábì wa Muhammad sallam tó sì rìn kíkí mọ́ dáadáa. Kọ́lọ́run kó ṣe wọ́n ní ọ̀nà àti gbàsúmọ́ lọ́hùn àti ọ̀nà gbígbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wa. A máa tẹ̀síwájú lórí kókó ọ̀rọ̀ yìí inshallah. Kí ọlọ́run ọba kí ó ṣe wá ní olùtẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam bódìtọ́ àti bí ó ti yẹ. Rabbana taqabbal minna innaka antas samiul alim. Àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.